èmi gangan wà láì tí bá lónìí dé Múrítàlá ó lè wọ Múrítàlá. ẹni tí ò mọ ọba ló ń fọba ṣeré o. ẹ̀yin tèmi ó tún ti kọjá bẹ́ẹ̀ báyìí o. Wasiu tún ti threatening pé sẹ́ tó bá fẹ́ kọjá ní airport àwọn làwọn ní airport. ẹ̀yin èèyàn kí ló tẹ̀ ń rò tọrọ tẹ́ ẹ̀ sọ Abbeydon ti wá jáde pátápátá báyìí o pé ìwà tí Alhaji wù ní airport yẹn kò ṣèwà tó bójúmu rárá. wọ́n ní tẹ́ bá rí spade ẹ pè spade ẹ fọwọ́ pa spade lójú. òun ni Abbeydon ṣe jáde pátápátá fún Ayinde. wọ́n ní kò ṣe pé àwọn hate Ayinde o bọ̀ kéèyàn máa wà ìgbéraga ìwà I don't care ìwà I own everything. wọ́n ní bẹ́ẹ̀ Ayinde náà ń pariwo fújì mi ni ibo ni Barrister wà gbàtẹ́ ń pariwo fújì yín ẹ yọ ọ̀rọ̀ ikún ṣọ́ṣọ́ ẹja gbọ́ lẹ́nu Abbeydon. ẹ káàárọ̀ ẹ káàsẹ̀ kalẹ̀ gbogbo ibi tí ẹ bá ti gbọ́ mi orúkọ mi ò yí padà Alhaji Ayinde Abbeydon gbogbo yín mà náà ni onílé ńlá bí number 1. wọ́n pè ìfẹ́ sọ̀rọ̀ lórí fídíò yìí bẹ́ẹ̀ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn fídíò ló ń jáde ṣùgbọ́n àwọn tó dùn mí ni pé mo rí pé aróòtọ́ àkìsọ́ nílẹ̀ Yorùbá a máa ń ṣe báyìí tá a bá rò tó àwọn òní sọ. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Alhaji Wasiu Ayinde àti àwọn aviation flight wọ̀nyẹn plane tó ṣẹlẹ̀ ní Abuja yẹn kí ló dé tá a rò tó tá a fẹ́ sọ. ẹ̀ka tó wá lọ bá Alhaji Wasiu Ayinde ẹ mọ̀ ní mẹ́rin pé mo yé Alhaji Wasiu Ayinde I'm one of his lover orin ẹni máa ń gbọ́ orin ẹ̀ dáadáa ṣùgbọ́n ìwà tí Alhaji máa ń wù kì í ṣèwà tó dáa. mi ò rí kankan tí mo lè kọ́pì lára Alhaji Wasiu Ayinde mi ò rí kò sí kankan tí mo lè kọ́pì lára Alhaji Wasiu Ayinde mi ò lè kọ́pì owó ló ní mi lè kọ́pì owó tó ní tọ́rọ́ lọ́nà ń pe owó kò sí kankan tí mo lè kọ́pì lára Alhaji Wasiu Ayinde. bẹ́ẹ̀ wọ́n rí pé àwọn náà àyìn tẹ́ wá jẹ́ Yorùbá tó yẹ kẹ́ jáde kẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀ tún bàbá jáwúrà kí ló dé tẹ́ fi tẹ̀tẹ̀lẹ̀ tẹ́ pàlàpàlàpà Alhaji Wasiu Ayinde mo kí ẹ kú oríire congratulations sir congratulations to you ẹ mo lè tọ́nà ṣe fún yín ṣe ní play yẹn tó bá crush orí yín ni 100 hospital lè gbà yín o I know about it very well airport mo ti ṣiṣẹ́ mo mọ̀ dáadáa mo jẹ́ mú òfin tó wà nù kí ẹ̀ ní ẹ̀ plane mo mú òfin ṣùgbọ́n Nàìjíríà olówó ṣe gbogbo tẹ́lẹ̀ fi Nàìjíríà ṣe especially ilẹ̀ Yorùbá Alhaji Wasiu Ayinde fújì mi ẹ ti máa ń kílẹ̀mù airport mi ṣé ilẹ̀ tún ní airport mi ṣé ilẹ̀ tún ní airport fẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ lọ wo fún fídíò nǹkan tó ṣẹlẹ̀ Abuja yẹn ẹ lọ wo ẹ wá fún fídíò ẹ̀kẹ́ wo Alhaji Wasiu Ayinde has delayed this flight to take off for good 30 minutes. Alhaji Wasiu Ayinde delay flight yẹn ẹ lọ wá fún fídíò ẹ kẹ́ lọ wo ọ̀kẹ́ ẹ lọ sọ́dọ̀ ọ̀dọ́ kí lórúkọ gẹ́ yìí Popsi ẹ lọ wo fún fídíò ẹ lọ́dọ̀ Gloria Popsi ẹ lọ fún fídíò ẹ. Alhaji Wasiu Ayinde delay plane yẹn for 30 minutes ẹgbẹ́ kọ́ Alhaji Wasiu Ayinde dúró sí o Alhaji Wasiu Ayinde dúró síwájú flight yẹn ni o pé this flight will not take off àfi tẹ́ bá gbẹ̀wò ẹ lọ fídíò iwájú ló ń dúró sí o tí flight yẹn bá fẹ́ fi rìvásì kó lọ sẹ́yìn kó wá tán kó yíwọ́ kó lẹ̀ Alhaji Wasiu Ayinde sá lọ sẹ́yìn àti lọ block yẹ and you know this flight have a camera everywhere wọ́n rí pàdé yìí sá lọ sẹ́yìn ẹ̀yìn Alhaji Wasiu Ayinde delay this plane for 30 minutes àwọn èèyàn náà kó sínú plane yẹn wọn ò kì í ṣẹ́ra kó náà ẹ̀yin tẹ́ ń support Alhaji Wasiu Ayinde mo lọ́ bá Alhaji Wasiu Ayinde náà jáde ọmọ ẹ̀ lọ́ọ̀yà ó yẹ kó sùn yẹn lẹ̀ sí ẹ̀pọ̀ sí court náà kó wá sọ fífún wa tó bá sọ pé bàbá ẹ̀ ní right kó tiẹ̀ dúró bí tó dúró sí yẹn Alhaji Wasiu Ayinde ó ní right kó dúró síbi tí plane wá yẹn ṣé ní plane bá ti start gbogbo ara plane yẹn ti dínà electric ní gbogbo ẹ̀ tó bá ti start kó fẹ́ gbéra ọ̀n tó ṣe ni ó fẹ́ ṣe tán nìyẹn ìdí àwọn jẹ́ kí yóò ní àwọn mo máa ń pa ẹ̀ náà I'm a staff of aviation yẹ pọ̀ mo ti ń ṣiṣẹ́ mi ò wọ bẹ̀ lásán wọ́n rí their course yẹn ni for good 2 years look at it you see aviation Frankfurt International Airport
Can you see it? Aviation. Òfin now. Alhaji Wasiu Ayinde kò ní right láti gbé flash wọlé. Anything battles. To bá ti jẹ́ flash or let go on fly. You know, plane. Wọ́n máa ní kẹ́ lọ gbé sí cargo wá kó sínú bag. Kọ́lé tó kó sí bag gan. Wà kọ́ di clear. Wọ́n máa check here. Wọ́n máa check here. Because this thing can explode anytime. Ó ṣẹlẹ̀ sí mi. Nigeria tí mo wá láti yìí. Àbúrò mi gbé mọ́tò mi jáde. Àbúrò mi wá ra just ordinary kí ló ń pè energy drink. Alágolo ó dẹ̀ fi sínú mọ́tò ó dẹ̀ bọ́ta ó dẹ̀ wine up pa. Òòrùn wá mú òòrùn yẹn mú títí ṣe bílí pé whisky yẹn ti hot. Ibi dashboard yẹn ló gbé drink yẹn sí. Kíní yẹn sport ó dẹ̀ fọ whisky mọ́tò mi dànù. Ó blow ó fọ whisky yẹn dànù. Kí ló dé Alhaji Wasiu Ayinde Fuji ni ẹ̀yin lẹni Fuji wọ́n ti filẹ̀ fún yín náà ṣé ilẹ̀ tún ní airport ni I'm not surprised ẹni gbàgbé jáde gbà kárí tẹni airport tó wà lẹ́kọ̀ọ́ mọ́nítàlá ẹ̀yin lẹni ẹni tẹ́ ẹ bá ní kò ní jáde ẹni tẹ́ ẹ bá ní kò ní wọlé tá a bá náà ní jáde ṣé ẹ ti fẹ́ lọ gba airport l'Abuja ni is it only you Alhaji Wasiu Ayinde bẹ́ẹ̀ kọ́ gba ayé jọ ẹ fi kíní lẹ́jọ́ kan náà mi ò ní kankan báyìí tí mo kọ́pì lára yín ní jẹun èèyàn kan báyìí pé mo rí tó wù mí lára yín apart your music orin yín nìkan ni mo fi fẹ́ mi ò lè kí n má gbọ́ orin yín inú mọ́tò mi ni o inú ilé mi ni o I only listen with your music because the way you sing the way you song ó jẹ́ kí n like orin yín the way you sing apart that ní kankan tí mo lè copy ayé gbọ́dọ̀ ti tí nìkan ni who are you to delay flight pé plane ò ní gbéra for good 30 minutes plane yẹn bá fẹ́ dodge ó fẹ́ rìfà sẹ́yìn àyíká lọ block ẹ̀ lẹ́yìn pé kò ní lọ plane bá fẹ́ move síwájú Alhaji Wasiu Ayinde lọ dúró síwájú ẹ̀ pé kò ní lọ àwọn staff yẹn àwọn workers jet yẹn wọ́n wá try wọ́n bá ìdí sọ̀rọ̀ wọ́n wá convince Alhaji wọ́n wá dry Alhaji Ayinde wọ́n wá dúpẹ́ fún Alhaji Wasiu Ayinde wọ́n wá fara dry code wájú ní flight yẹn wọ́n fẹ́ fi speed ó fẹ́ gbéra kó wọ́n tó di pé Alhaji máa lọ dúró síwájú àbílẹ̀ lẹ́rìí kan tó ṣẹlẹ̀ yẹn Alhaji fẹ́ tó lọ block yẹn lẹ́yìn torí pé Alhaji ni pé kí ni yẹn padà sẹ́yìn díẹ̀ ó fẹ́ sáré lọ sẹ́yìn mú ẹ̀ka fún síwájú ni speed yẹn Alhaji rí ó mọ̀ pé kọ́ Alhaji fi bẹ̀rẹ̀ Alhaji tí pé báyìí tí orí yẹn 100 hospital lè wò yín o 100 hospital lè wò yín congratulations mo kí yín ṣùgbọ́n ìní kẹ́kọ̀ọ́ Fuji yín yẹn oníkẹ́ ẹ máa dìmú Fuji mi airport Èkó ní ti yín ẹgbẹ́ tó lọ́gbà Àbújá ṣé wọ́n torí yín dálẹ̀ Yorùbá ni kí ló ṣe yín náà tẹ́ ṣe bálabàlà báyìí àwọn tó yẹ kó báyìí sọ̀rọ̀ ní báyìí sọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ you see I'm not like this ìbá sọ̀rọ̀ ọdún ìbá tó ṣe lára Alhaji Kollington mo dúró tì yín kalẹ̀ àwọn èèyàn wá fún mi lóríṣiríṣi Kollington is my father I work for Kollington for good 4 years mo ṣe fọlá ju Alhaji Kollington but òdodo yẹ èmi asọ bàtà Kollington ṣe mo sọ wárí kan náà Alhaji Kollington nǹkan tó ṣe ò dá I don't do this màá sọ ọ̀rọ̀ fún yín Alhaji Wasiu Ayinde ẹ bẹ̀rù kò sí nǹkan tó kẹ́ ní ẹ lọ́jọ́ kan o ẹ ń pe Tinubu gbogbo ẹ tẹ́ máa ń dìbò lẹ́nu Yorùbá ẹ tẹ́ máa ti náwó ìsókè fún tí wọ́n ti kẹ́ tẹ̀lé ẹ máa lu ọpọlọ yín Alhaji Wasiu Ayinde fúláṣì ẹ ní àti gbé fúláṣì wọnú pléènì ẹ ṣe gbé omi rágọ́lìsì wọn àti kí ẹ má gbé wọn lé náà wọn dẹ̀ bílí pé àwọn staff yóò sọ wípé tẹ́ ẹ bá nídìí omi let them call scan water omi inú kẹ́kẹ́ gbé dání kẹ́ gbé wọlé ẹni fúláṣì ni omi wọn lómi ló wà nù ẹ omi kíni omi lẹ́rù kiri àbọ̀ ògolo kó tẹ̀ jọ́ mi lójú náà oníṣẹ̀ṣe nìyí ẹ lè mú bá ṣe wù yín nǹkan tó pé yín ni but ẹ ní ẹni ra ìkànnì bẹ́ẹ̀ di lè pèpè òní gbéra Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹgbẹ́dọ̀ rìpọ́tì Alhaji Wasiu Ayinde sí court ìmọ̀ face ẹgbẹ́dọ̀ Alhaji dẹ̀ lọ́mbẹ̀ yẹn ó lọ ilé ó tún lọ sùn another playmate gbé Alhaji Wasiu Ayinde ẹ wọlé Yorùbá ọba ẹ̀pọ̀ mọ ẹnìkan lásán ló dẹrù kan yẹn wò láti bẹ̀yẹ ló máa gbẹ̀dẹ̀ kù jẹ́ praise l'Abuja tó bá yẹ pé mi ni tó bá yẹ pé wọ ni bí ìwé ẹnu tó kò jẹ́ ló dẹrù kan tó ṣẹlẹ̀ ẹ wò kù jẹ́ praise ló bá wà l'Abuja wọn àdìjọ́ lọ o ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa ẹ̀yin ọlọ́pàá l'Abuja gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe wọ̀nyí ọlọ́wọ́ bí yín tó dé pé tẹ́sán bá ti bọ́ ọmọ olówó lẹ́sẹ̀ ọ̀sẹ̀ ọmọ tálíkà rẹ̀ tí mo ń yọ ẹ sọ fún mi it's a question
tó bá jẹ́ ẹnìkan lásán ni ló dẹ́rù yẹn wò níbo ló máa wà báyìí á wà ní Kújẹ ẹ tún rọ pé ẹ sọ pé ó fẹ́ jẹ́ kí plane yóò crash ó fẹ́ kọ́ sáńdẹ̀sì plane kò bẹ̀rù life àwọn tó ti wà nù plane Àbáyọ̀dé Wasiu Ayinde bẹ̀rù life àwọn tó wà nù plane yẹn for Wasiu Ayinde to delay flight to take off for good 30 minutes Yorùbá ẹ sọ òdodo kò sí kankan ju pé wọ́n pa yín lọ kò dẹ̀sẹ̀ tó lè pa yín say the truth tó bá dáwò ọmọ ẹgbẹ́ ìlú òyìnbó táwọn gbẹ́ yìí làwọn àti ti dárú ẹ̀wò ló ti dárú ẹ̀wò níbo kò ní gbà lẹ́jà 30 years torí ẹ̀mí èèyàn nìkan ó jọ wọn lójú ká tó wá ní pléènì flight tó kó èrò bíi 200 150 ẹ wá ní kókó yẹ á lọ bẹ́ẹ̀ nílùú òyìnbó ṣèbọ́lá ti wá sílùú òyìnbó ṣé ẹ ní flash lọ́wọ́ nàìjíríà ní airport nílùú òyìnbó ó ń wá nílùú òyìnbó ẹ̀dẹ̀ máa láti airport tó máa ń bọ́lẹ̀ tó máa ń pìkì ẹ̀ tó bá dé ìlú òyìnbó àbí tó máa fẹ́ máa lọ ìjà ní flash lọ́wọ́ nàìjíríà Wasiu Ayinde ṣe ẹ lọ́wọ́ ẹ̀rí ara kan tá a sọ fún yín nìyẹn kódà kó jẹ́ pé nàìjíríà bú ìtàlá ẹ̀ àbábíjà ó fẹ́ lọ sí London ẹ̀ lérí flash ẹ̀ lọ́wọ́ ẹ̀ flight ló fẹ́ gbé wọ̀ ṣé yẹ flash tó bá gbé pẹ̀lú flash kò náà ní dáwọ́ bẹ́ẹ̀ torí pé gbogbo ilẹ̀ Yorùbá ó ti dì mọ́wọ́ torí àwọn ló ń ṣèjọba ọlọ́wọ́ bí yín Bọ́lá Tinubu ọmọ yín nìyẹn ẹni tó gbé yín wọbẹ̀ nímọ̀ pé godfather Wasiu Ayinde jẹ́ sí yín àbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu godfather yín nìyẹn ẹ pè ń kìlọ̀ tó wáá pé pé yẹn bá kó gé orí Aláàjì kí nǹkan ṣe kò lè ìtì Aláàjì k'Aláàjì survive ẹ ẹ̀yin wèrè wà tẹ kámẹ́rà ẹ mọ̀ béèrè justice for Wasiu Ayinde justice kí every one of you there ẹ̀yin olórí burúkú Abbeydon sign out jàre odò làwọn máa dúró fún àwọn onípurọ́ orí yín burú ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ẹ pẹ̀lú Aláàjì Wasiu Ayinde ẹ ṣàjẹsí kọ́ fún nǹkan tó ṣe yẹ ó dàbọ̀ ọmọ Abbeydon ti sign out.